gbogbo ọmọ Yorùbá gbogbo ọmọ Oòduà ẹ má jẹ́ á wọ̀rọ̀ yìí ràn. Àwọn ikọ̀ agbésùmọ̀mí tuntun míì náà mà ti rí ní Kwara State báyìí. Àwọn yìí tún yàtọ̀ sí Boko Haram o. Àwọn tí mò ń sọ yìí àwọn orúkọ tuntun làwọn gbé wá, wọ́n sì ti bẹ̀rẹ̀ sí pààyàn ní Kwara State báyìí. Local government méjìlá gbọ́ pé wọ́n ti dojú ìjà kọ báyìí débi pé wọ́n pa ìṣọ́ aláàbò kan. Mahmuda Group làwọn eléyìí pera wọn. Ìwádìí jẹ́ kó yé wa pé lára àwọn Boko Haram làwọn ti yọ. Nínú àwọn tó ń pè ní Boko Haram làwọn ti ya pàǹtí tiwọn. Ṣùgbọ́n báyìí wọ́n ti ń dojú kọlẹ̀ Yorùbá bọ̀. Wọ́n sì ti dojú kọ Kwara State báyìí. Òun náà lẹ́ ń wò lẹ́gbẹ̀ẹ́ fọ́nrán yín yìí. Wọ́n ti gbógun tì wọ́n báyìí o. Torí pé nígbà tíṣẹ̀lẹ̀ ọ̀hún ṣẹlẹ̀ tí wọ́n pa ẹ̀ṣọ́ aláàbò, gómìnà ti wábẹ̀. Onírúurú àwọn ẹ̀ṣọ́ DSS àwọn náà wábẹ̀. Ibi tó ti ṣẹlẹ̀ ní local government kan tó ń pè ní Kayamaka. Local government Kayamaka ló ti ṣẹlẹ̀. Ìyẹn nípínlẹ̀ Kwara State. Nìjẹ́ ọba àjọ. Ọba kí wọ́n kárí bẹ̀rẹ̀ gómìnà bọ́lá. Náà ẹ̀ bá táàgì lọ́wọ́. Ẹ̀ bá táàgì fẹ́ nítorí wọ́rọ̀ ìgbà ọ̀nù ìmọ̀ni nàánú. Sọ̀ni yóò ká tánú ọ̀dádùn ọ̀dọ̀. Ìjọba akadé yìí bẹ̀rẹ̀ lórí mi. Kaki halakan burada lan adamı. Ngay. Gómìnà gangan fúnra wọn sì ti ṣàbẹ̀wò síbẹ̀. Kí táwọn sọ fún wa ni pé gbogbo ọmọ Yorùbá pátápátá ẹ má jẹ́ á sùn. Ibi tá a bá dé yìí ó ti di ìgbìmọ̀ ojúlọ́lá kan fi sọrí. Tá a bá ní ká jẹ́ kí ìjọba nìkan ó máa ṣe ẹ̀ bí ìgbà tá a bá ń fẹ̀mí ara wa wéwu ni o. Ibi tá a bá dé yìí kí kálukú ó múra rẹ̀ dáadáa. Ìjọba táwọn wò yìí wọ́n rí ti gbogbo wa rò. Ọlọ́run má jẹ́ ká wá ṣe àbẹ̀wò bí sọ́dọ̀ èmi àti ẹ o. Ohun tó ṣe pàtàkì náà ni pé ààbò ara ẹni lààbò ìlú. Kí kálukú gbáradì kó ṣọ́ra ẹ̀, kí kálukú sì dira, kí kálukú múra rẹ̀ dáadáa. Nítorí pé àwọn ìjọba táwọn wò yìí wọ́n rí tiwa rò rárá o. Nígbà tó ṣẹlẹ̀ tán o ní wọ́n ṣẹ̀ lọ síbẹ̀. Tẹ́ bá wò nínú ìròyìn kan tí Danjuma ó ti sọ̀rọ̀ lórí ẹ̀ tẹ́lẹ̀. Gbogbo ikọ̀ ọmọ Yorùbá ẹ má jà wò pé torí pé ìlú Ìlọrin wọ́n sọ pé òun sara Yorùbá ká wá fi wọ́n lẹ̀. Torí pé díẹ̀ ó ń súnbọ̀ Òkè Ògùn ó ń sún mókè Ògùn o. Díẹ̀ bẹ́ẹ̀ ó ń súnbọ̀ Ògbómọ̀ṣọ́ ó ń súnbọ̀ o. Díẹ̀ bẹ́ẹ̀ ilẹ̀ Ìbàdàn ó ń súnbọ̀ o. Ṣé ẹ mọ̀ pé ibi tán sì lọ gbà wọlé yìí apá ibi tó súnmọ́ wa dáadáa ni. Ló fi jẹ́ sí pé àsìkò tá a wà gbogbo ọmọ Yorùbá pátápátá a gbọ́dọ̀ gbáradì. Pẹ̀lú nǹkan tá a gbọ́ nígbà tí gómìnà lọ síbẹ̀, àwọn ẹ̀ṣọ́ ológun àwọn náà lọ síbẹ̀, àwọn ẹ̀ṣọ́ brigadier àwọn náà lọ síbẹ̀, commissioner of police gan lọ síbẹ̀, àwọn DSS lọ síbẹ̀ níbi ìṣẹ̀lẹ̀ tá à ń sọ yìí. Torí pé ó ń bọ̀ díẹ̀ o. Ọjọ́ Monday gan ló ṣẹlẹ̀ ní on the 21 oṣù kẹrin. Ẹ wo bí wọ́n ṣe dáná sun gbogbo ẹ̀. Wọ́n ń sọ pé kò sí nǹkan tíjọba ó ṣe torí pé bàbá wò dáadáa
agbára wo níjọba lórí wọn láti ìgbà tá a ti ń pariwo Boko Haram kí níjọba ṣe lórí wọn àwọn eléyìí ṣẹ̀ṣẹ̀ yapa wá sí apá ọ̀dọ̀ wa ń bí yìí ṣé ẹ sì mọ̀ pé ọ̀rọ̀ tó bá ti kan Kwara ó ti kan Ọ̀yọ́ state ọ̀rọ̀ tó bá ti kan Ọ̀yọ́ state ó ti kan Ọ̀ṣun ó ti kan Abẹ́òkúta ó ti kan Ògùn state la ṣe ń sọ fún wa wípé ẹ jẹ́ ká tètè dìde ọmọ Yorùbá gbogbo àwọn ẹ̀ṣọ́ tá a ní pátápátá ẹ jẹ́ ká tètè sọ fún wọn pé kíní ọ̀hún ti ń rúgbó bọ̀ ó sì ti súnmọ́ wa ju ti tẹ́lẹ̀ lọ tẹ̀ pé tẹ́lẹ̀ apá òkè ọya la ti gbọ́ pé wàhálà yìí ti ń ṣẹlẹ̀ ṣùgbọ́n kò ṣẹlẹ̀ lápá òkè ọya mọ́ o ẹ̀yìnkùlé wa ló wá wà báyìí àwọn kan ń sọ pé Fúlàní ni wọ́n ẹ jẹ́ kí wọ́n máa bára wọn fà á ẹ wọ́n jẹ́ àgbàgbé pé bí Ìlọrin ṣe jẹ́ Àfọ̀njá ló ní Ìlọrin Àfọ̀njá ló tẹ̀lú Ìlọrin dó tá a máa pín orílẹ̀-èdè tá a máa pín Yorùbá nation a mọ̀ pín Ìlọrin mọ̀ abẹ́rò pé wọ́n á pín Ìlọrin mọ́ àwọn ará Jẹ́bà ni tó lè ló fi já sí pé àfi ká tètè gbáradì ká má jẹ́ kí á wò pé ìjọba ọmọ Yorùbá ni wá àwa náà pẹ̀lú ká má fi gbogbo ẹ̀dá ìjọba yìí ò rí tira tiwọn ìjọba yìí ò rí tiwa rò security ìjọba ò lè ṣe nǹkan kan fún wa àwa tá a mọ̀ pé a nílò ẹ̀mí ara wa ó ní ká gbára wa dì Yorùbá nation tá à ń pariwo yìí yóò sì dé ẹ má jà rò pé báyà kò ní í ṣẹlẹ̀ tó bá máa ṣẹlẹ̀ lọ́gán báyìí náà ló máa ṣẹlẹ̀ mo ti ń sọ fún wa pé nígbà tí àwọn ikọ̀ Mahmuda yìí tí wọ́n ti gbáradì báyìí tán ti ṣetán láti dojú ìjà kọ ìran ọmọ Yorùbá tá a máa wòran ni ẹ̀yin náà já wo nǹkan tó ṣẹlẹ̀ níbi tẹ́ ẹ̀ bá gbàgbé Ìlọrin tá à ń sọ yìí ní àwọn kan nínú bọ́ọ̀sì ńlá náà kó àwọn kan tí wọ́n sì kó wọn wọgbó tá a bá gbàgbé tó ṣẹlẹ̀ ńgbà náà kí ni àbálò àtàbàbọ̀ ọbẹ̀ ló fi jẹ́ sí pé kí kálukú múra ojúlalá kan fi sọrí káwọn ohun tá a lè ṣe gẹ́gẹ́ bí ọmọ Yorùbá nation gbogbo jagunjagun lẹ Yorùbá gbogbo ohun tán bàbá wa fún wa pátápátá ẹ má jẹ́ àgbàgbé ẹ̀ ò torí èrè tó dé Dubai àwọn Mahmuda yìí ò mú kéke o ẹ wò bí wọ́n ṣe dáná sun gbogbo agbègbè pátápátá tí wọ́n sì pẹ̀sọ́ aláàbò tí wọ́n sì lọ bẹ́ẹ̀ ẹ wá wò lẹ́yìn ìgbà tó ń ti ṣe léyìí tán ni gómìnà wa ń tó lọ síbẹ̀ tó ń lọ kí wọ́n o òun ṣe kó tó ṣẹlẹ̀ ni gómìnà ti gbáradì o ni mo ṣe ń sọ fún wa pé kéèyàn má jẹ́ kán fẹ̀mí òun ṣe practical bẹ́ẹ̀ lọ̀rọ̀ ṣe rí lórílẹ̀‐èdè Nàìjíríà má jẹ́ kán fẹ̀mí ẹ̀ ṣe practical ìlú ẹ̀ lèyí tó ṣẹlẹ̀ yìí ikọ̀ Mahmuda wọ́n gbáradì gidi fún ìran ọmọ Yorùbá ni ló fi jẹ́ ṣe pé àwọn tó wà ń lọrin ká má sọ pé àwọn ń ṣe Yorùbá nation àwọn ń ṣe kíníkan ohun tí a mọ̀ ni pé Ìlọrin Àfọ̀njá ìlú Yorùbá ni torí pé ọmọ Fúlàní kọ́ nílò Ìlọrin ibi ọlọ irin lágbègbè tó fi di Ìlọrin ọgbọ́n ni wọ́n fi gba ìlú Ìlọrin máa lọ́wọ́ ṣùgbọ́n mo mọ̀ pé wọ́n máa lè kan nílùú Ìlọrin gbogbo ohun tá à ń sọ yìí àṣẹ ni lójú ara wa nítorí pé ìran ẹrú Fúlàní ọ̀pọ̀ láàrin wọn ń bẹ gbọ́n wa tá a jẹ́ ọmọ Yorùbá tòótọ́ tá a mọ̀ tá a gbé dání tá a mọ̀ tá à ń ṣe àwa là ní dákẹ́ lórí ọ̀rọ̀ yìí torí àwọn ikọ̀ kan ti dìde tó jẹ́ ṣe pé ọjọ́ ọmọ Yorùbá táwọn ti dìde páwọn ò ní gbà àwọn fọ́nrán kan wà tí pé a tún fi hàn wá níkànnì yìí tá a tún fi mọ̀ pé ikọ̀ ọmọ Yorùbá ò dúró lórí ọ̀rọ̀ yìí bíjọba ṣe ń gbégbèsè tiwọn lórí ọ̀rọ̀ yìí pé ikọ̀ tó yẹ̀sẹ̀ jáde tán pera wọn ní Mahmuda yìí a gbọ́dọ̀ fààyè gbà wọ́n nílẹ̀ Yorùbá torí pé ó ń bọ̀ àwọn ládẹ́ẹ̀dẹ́ ẹ̀yà ètè gbáradì káwọn ohun tá a lè ṣe ká bá sọ pé àdùn ó dìjọba ó dìgbà tíjọba tó ṣe ìjọba ò ní nǹkan kan tí ọlọ́pàá tíjọba ní iṣẹ́ ọ̀sán náà ń ṣe wọn ò ṣiṣẹ́ òru ọlọ́pàá ò sì ní wọgbó bá wa ṣe security lórí ètò ẹ̀mí àwọn bàbá àtìyá wa tó wà lóko àwa ní ká dira wa mú pé Yorùbá nation yìí àfi ká gbà á Yorùbá nation yìí àfi ká dúró dáadáa ká mọ ohun tá à ń ṣe ẹ wo ìkànnì wọn aláṣẹ la wà yìí ẹjẹ àṣìá ẹ torí pé ọ̀pọ̀lọpọ̀ ọmọ Yorùbá òun náà ni ò tí ì mọ̀ ọ̀pọ̀lọpọ̀ ni ò sì sí lórí YouTube báyìí ọ̀pọ̀lọpọ̀ ló jẹ́ ṣe pé WhatsApp group ló ń lò ọ̀pọ̀lọpọ̀ ló jẹ́ ṣe pé orí Facebook ló wà ẹ jẹ́ ká ṣe àyẹ̀ kó dọ̀dọ̀ wọn nítorí pé ọ̀rọ̀ tó wà yìí á gan ni o àfi ká múra dáadáa gbogbo ẹni tó wà lórí Facebook ẹ jẹ́ ṣe àyẹ̀ kó dọ̀dọ̀ wọn àwọn tó wà ní TikTok ẹ jẹ́ ṣe àyẹ̀ kó dọ̀dọ̀ wọn àwọn tó sì jẹ́ ṣe pé orí WhatsApp làwọn wà ẹ jẹ́ ká ṣe àyẹ̀ kó dọ̀dọ̀ wọn ẹ jẹ́ á gbáradì ikọ̀ ọmọ Yorùbá ẹ má jẹ́ á sùn
ikọ̀ ọmọ Yorùbá ẹja ronú ẹja dìde, ẹ má jẹ́ ká jẹ́ káwọn ikọ̀ Boko Haram àtàwọn táyẹ̀sẹ̀ dídí lọ́pọ̀ àwọn onímọ̀mọ́dà yìí tó ń ṣe ìkọlù sí Kwara State, ká má jẹ́ kí wọ́n ká gbalé bàbá wa lọ́wọ́ wa o, torí pé díẹ̀díẹ̀ imú ẹlẹ́dẹ̀ ń wo gbà, ẹni tán pa yìí bàbá ẹnìkan ni ìyá ẹnìkan ni, ta ló mẹni tó ṣeé ṣe kọ́kàn lọ́la tí kọ mẹ̀mọ́dà yìí tó lè jákun ẹ̀mí ẹ̀. Mo fi ń sọ fún wa pé ẹjá tètè gbáradì ká mọ ní tá à ń ṣe, ká má jẹ́ ká fi gbogbo ẹ̀ léjọba lọ́wọ́, bàbá gbogbo ẹ̀ léjọba lọ́wọ́ ju gbogbo ẹ̀ lọ bíi kíjọba lọ síbẹ̀ kọ́ lọ kí wọn pé wọ́n kú ìbànújẹ́ ni, ayé ò ní kí wa kú ìbànújẹ́, wọn ní kí wa kú ọ̀fọ̀. Búburú kan ò ní kàn yín, búburú kan ò ní kàn mí, búburú kan ò ní kan gbogbo wa. Ẹjá gbìyànjú gbogbo ilẹ̀ Yorùbá pátápátá, gbogbo Yorùbá pátápátá, ẹjá pín débẹ̀ ká gba ẹ̀mí àwọn èèyàn là káwọn èèyàn lè gbáradì, nítorí pé ojoojúmọ́ ni kinní ọ̀hún súnmọ́ wá sí o, ojoojúmọ́ ló ń súnmọ́ wá sí. Bí Yorùbá bọ̀ wọ́n ní àáyá gbọ́n Ògúngbè gbọ́n, àáyá ń tiro Ògúngbè náà ń tiro, òun náà lọ̀rọ̀ security o, òun lọ̀rọ̀ ààbò lórílẹ̀‐èdè Nàìjíríà o. Àsìkò orun kọ́ la wà yìí o, ẹjẹ́ agbáradì ni o. Ikọ̀ mẹ̀múdà àwọn ni wọ́n tún fẹ́ ṣọṣẹ́ lápá ìsàlẹ̀ ń bì yìí o. Boko Haram àwọn náà ń ṣọṣẹ́ ti north, ṣùgbọ́n àwọn tán ṣe rí báyìí ní Kwara State òun náà pè ní mẹ̀múdà. Ẹjẹ́ agbáradì o, búburú kan ò ní ṣe yín, kò ní ṣe wá. A tún pàdé lọ́jọ́ míì ọjọ́ rí lórí ètò yìí, bó bá ṣe wá ń lọ lórí ẹ̀ a máa bù yín gbọ́, a ní jẹ́ kí ti yín ó di sí i. Ọmọ Yorùbá àtàtà, ilẹ̀ Yorùbá ò ní dàrú, ogun ò ní jà wá nílẹ̀ Yorùbá, búburú kan ò sì ní ṣe wá. Àwa la máa ṣẹ́gun o, ogun ò ní ṣẹ́gun wa. Àtìrẹtìrẹ o, ọmọ aláṣẹ dìde. Àtìrẹtìrẹ o, ọmọ aláṣẹ dìde. Wá bá wa sọ̀rọ̀ ìjìnlẹ̀, ká lè mọ bí ayé ń kọrí sí. Wá bá wa sọ̀rọ̀ ìjìnlẹ̀, ká lè mọ ìgbésẹ̀ tó yẹ ká gbé. Ọmọ aláṣẹ. Àtìrẹtìrẹ.